eléyìí ni òrùka bí ojú ogun bá le. Eléyìí ni òrùka bí ojú ogun bá le. Eléyìí ni òrùka bí ojú ogun bá le. Bóyá wọ́n ká ẹ mọ́ kọ́nà láti ṣìkà sí ẹ, láti bà tiẹ̀ jẹ́, àbí láti gbógun tiẹ̀, láti ṣe ẹ́ níjàmbá. Òrùka tá fi máa ń bu yẹ̀pẹ̀ lu ọ̀tá ni. Òrùka tá fi máa ń bu yẹ̀pẹ̀ lu ọ̀tá ni. Lóòótọ́ kò le láti ṣe, ó lè tó le láti ṣe because àti gẹ́ẹ̀tì ìkan ẹ̀ gbogbo ní kókó. Ìkan méjì péré ló fẹ́ fi lò fi ṣe. Ìkan méjì péré òun ló máa lò fi ṣe. Kí ló máa lọ ṣe ọmọ ìyá mi? Sórí àwọn agbára tí àwọn bàbá wa ayé àtijọ́ tó máa ń múlẹ̀, onírú ẹ̀dá tó máa ń fún, onírú èèyàn tó máa ń fún. Àwọn bàbá wa ayé àtijọ́ òun dádé mú àwọn agbára sílẹ̀ fún àwọn èèyàn. Kò mọ̀ pé àwọn èèyàn burúkú ló pọ̀ sílẹ̀ ayé. Ẹ wò ó sì ń bá post kan tó jọ ọmọ ìdáàbòbò, àwọn èèyàn máa pè bílíbílíbílíbílíbílíbílí. Kí ni reason ni pé a fẹ́ kí máa ṣe èmi kẹ̀ mo wà yìí, bórí mi ṣe tóbi yìí, ó yẹ kí n mọ̀ pé ọpọlọ ló pọ̀ síbẹ̀. Mi ò ní mo gbọ́n o, but o lè tì mí sí ìtìkùtì because mo mọ̀ pé ẹni tó bá ti ń pèèyàn bílíbílíbílíbílí láti sọ pé fún àwọn ìkànnì ìdáàbòbò ẹnìyẹn ni bí iṣẹ́ bí ló fẹ́ fi ṣe, iṣẹ́ bí. So bó bá lọ máa ṣe fún alára ẹ lọ kú fún alára ẹ, máa kó tiẹ̀ bá mi, ó ní mo sọ yẹn. So ẹ wo ríǹgì yìí, wàá ṣe kí ni? Wàá nà gbọ́ọ̀rọ̀. Ẹ ti rí, wàá nà gbọ́ọ̀rọ̀ ni. Wàá nà gbọ́ọ̀rọ̀. Wàá wá mú ọ̀kùn. Ẹni bá fi ṣe iṣẹ́ bí, kí iṣẹ́ tí màá kọ́ yìí kò ní jẹ́ fún un. Kò ní jẹ́ fún un. Àṣà àwọn tó láyé ni mo fi sọ. Ẹ pé mo fi ara balẹ̀ sọ, tọ̀wọ̀tọ̀wọ̀ mo fi sọ. Mo fi ara balẹ̀ sọ, mo tó fi Olódùmarè tó rán mi iṣẹ́, mo tó fi ń sọ. Ẹni tí bá kọ́, tí mo kọ́ ní online tó lọ fi ṣiṣẹ́ ibi, kò ní jẹ́ fún bára Odùwà. Ó máa bàjẹ́ ni. So ó bá tó wá nà ẹ pé mo ti nà ọ́, wàá ṣe kí ni? Wàá wá mú ọkùnrin tó fẹ́ mú yẹn, wàá mú ní alẹ́ ni. Tó bá tó wá mú ní alẹ́ ni, kì í sọ ọ̀sán bó orí lọ́sàn bó jùlẹ̀ òfútù fẹ̀tẹ̀ kò ṣiṣẹ́. Ọ̀sán alẹ́ ló máa mú. Tó bá tó wá mú ọkùnrin lélẹ̀, ọkùnrin mú. Ó máa hard láti tẹ̀ máa rí ọkùnrin lọ ní alẹ́, bò tó wá lè rí lálẹ́ oṣù oríire. Wàá mú, wàá tì í bò, wàá ti kíní ìbò láti dì í. Wàá ti túbọ̀ láti dì í, wàá lọ rìn mọ́lẹ̀. O lè lọ rìn mọ́ náà táwọn yẹn gbà. O lè rìn mọ́lẹ̀ lẹ̀, kò síbi tó lè rìn mọ́. Bọ̀ bá rìn mọ́ ọ̀nà gbogbo táwọn yẹn gbà, òun ló dájú. Tó bá tó wá rìn mọ́, bá tó wá jọjọ́, wàá fílẹ̀ fún ọjọ́ keje. Wàá kà 1 2 3 4 5 6 7. Tó bá rí pé ọjọ́ keje yẹn ọmọ ìyá mi, wàá mú òrí, wàá fi pa gbọ́wọ́ ẹ. Wàá mú òrí, wàá fi pa gbọ́wọ́ ẹ. Wàá lọ síbẹ̀, wàá lọ mú, bá lọ ọmọ ìyá mi. Ẹyọ kan ló máa ṣe o. Ẹyọ kan fún ẹyọ kan. Bí bá ti wù ẹ́ kó sọ pé kò bè lọ́wọ́ mi pé ṣé wọ́n lè gé sí méjì kí ẹ̀yàn káyé lò, kí kẹ́hìndé lò kan. Question fẹ́ pa mí ni. Tó bá fi wá síbẹ̀ yẹn ọmọ ìyá mi, wàá máa wọ̀ sọ́wọ́. Báyìí ọ̀tá fẹ́ gbógun tì ẹ́ pé wọ́n ká ẹ mọ́ síbì kan, ọmọ ìyá mi kan bú yẹ̀pẹ̀ bù sí wọn lára, lójú ẹsẹ̀ yẹn gbì ilẹ̀ ló máa lọ. But 5 minutes ni. 5 minutes yẹn kò ti kó apá wọn, kò ti kó sẹ́yìn, kò ti só, kò ti pẹ̀ àwọn agbófinró, kí sì sọ ọlọ́pàá kó tó wá gbé, kó tó wá mú, kó tó wá lọ tì í mọ́sẹ̀. So that's it ọmọ ìyá mi. Ìkan tí mo lè kọ́ ẹnìyẹn, ó bá wù ẹ́ kò sọ pé irọ́ ni, báwọn kò sọ pé ó tọ́. Ó ní ayé, ó bá di ọjọ́ iwájú, wàá rántí táyé.
àmì ṣe fídíò yẹn o ṣí ẹ ó wá fẹ́ kó jẹ́ fún ẹ á jẹ́ fún ẹ o wọ́n fẹ́ kó jẹ́ fún ẹ ṣí ẹ ọmọ ìyá mi I love you bàbá ìdí tí àfi lọ́nà mú àwọn kan báyìí sílẹ̀ is because of àwọn iṣẹ́ wà tá lè kó síta but àwọn èèyàn burúkú ló pọ̀ níta ní ìyẹ́ká bá kó iṣẹ́ tó lágbára sílẹ̀ ó dàbọ̀ o lè wá bá mi ní ọ́fíìsì mi pé kí n bá bá ṣe eré dáadáa mi ní ṣe máa lu gímọ́ ẹni.